èèpà wàhálà ńlá míì tún bẹ́ẹ̀lẹ̀ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàpọ̀nlé ànábì tí gbogbo èèyàn mọ̀ sí Kátìbí lórí ikú bàbá Muyideen Ajani Bello. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ní àpọ́nlé ànábì kì í ṣọmọ rẹ̀ kì í ṣọmọ dáadáa o fún Alhaji Muyideen Ajani Bello. kí ló wá fà á? kí ló fa wuyewuye? kí ló fa fàákájà? kí ló fa lọ́gbọ́lọ́gbọ́ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàpọ́nlé ànábì? fúnra ara yín ńlẹ́ ẹ̀jọ̀ gbọ́ nínú fídíò yìí. ó yá ẹ jẹ́ ká jọ gbọ́. ìgbẹ̀yìn tí bàbá bí sẹ́rù iṣẹ́ wọn lẹ gbé dání. níta ọmọ bàbá mọ̀ bàbá kọ́ ọmọ ń kéwú ẹ̀yin náà gbé kéwú kíkọ́ ọmọ dání. bàbá ń ṣe wáàsí ẹgbẹ́ wáàsí dání. bàbá níbẹ̀rù Ọlọ́run ẹ̀bùrọ̀ Ọlọ́run tí kúkú ń tẹ̀ bá ń ṣe. akọ́mọlẹ́ kọ́dà bàbá ṣiṣẹ́ tíṣà. bàbá ṣe mísọ́nà Ansarudeen láìmọye ọdún wọn àsì tí ìkó ń bẹ̀ fún mi jáde láyé. gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀ ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin èyí sọmọ wọn ó yà á máa kọrin ẹ forí ilẹ̀ báwọn akọrin àwọn ìdílé tí wọ́n ń kọrin mọ́ra wọn. ìdílé bàbá Muyideen Bello kò ṣe ìdílé akọrin ìdílé oníwàásí ni ìdílé onímọ̀ ni ìdílé àfáà ni ọmọ rẹ̀ gbọ́dọ̀ kó lójú ọ̀nà tó wà. bí wọ́n bá kó ń bẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì wọ́n lè ṣe lọ́ọ̀ wọ́n lè ṣe mẹ́sìn torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ ní lọ wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn àwọn indigent students àwọn students wọn lè rí owó san bàbá sọwọ́dọ̀mọ wọn wọ́n sọwọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ náà bá rin ìrànà yẹn dà gbogbo tẹ́ ẹ bá ń ṣẹ̀yìn ọmọ wọn tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ yín kúrò nú ọmọ Alhaji Muyideen Bello. kásà òkú ọ̀rọ̀ ribiti rèé tí ń ṣàlàǹgbá pèsè ó yá ẹ jẹ́ ká jọ gbóhùn tá àpọ́nlé ànábì tóun náà fi dá ìsì ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ padà. ìlú Ògbómọ̀ṣọ́ ni mò ń darí fídíò yìí lọ. mo fẹ́ fi lẹ́tà yìí ránṣẹ́ ní ọ̀nà àfẹ́ sí ẹni tó ń jẹ́ ìmáàmù fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi jíṣẹ́ ìtàn kékeré tí mo fẹ́ pa yìí ẹ bá mi jẹ́ fún ìmáàmù wa ní Ògbómọ̀ṣọ́. mara sahlabun aladikin yomi níjọ́ kan kọ̀lọ̀kọ̀lọ̀ kan mara alasahlabin ó kọjá lára kọ̀lọ̀kọ̀lọ̀ kan kọjá lára àkùkọ kan níjọ́ tá à ń wí. nígbà tó rí àkùkọ yìí fakọ́ọ̀là edik oníwà àkùkọ ìní sàmìtú sàwùtà àbáàkì marratan wahida mo gbọ́ ohùn bàbá rẹ ní tó kọ níjọ́ kan bàbá rẹ mọ̀mọ́ bá ti kọ o bàbá rẹ lóyin lóhùn bàbá rẹ dùn ní kíkọ bàbá rẹ mọ̀ kọ gan fakọ́ọ̀là dik ní àkùkọ yìí bá ní ana kamisli habi aw kuntu khayran minhu mo dà gẹ́gẹ́ bí bàbá mi ni o ẹ sì gbọ́ ohun tèmi náà rí ni o nǹkan fún yín rí ni o tẹ́ ẹ bá gbọ́ ohun mi o ẹ mọ̀ pé mò ń kọ́ yá tì ló bá ní àwádùn àní asma sautak ó wù mí kí n gbọ́ ohun wọ àkùkọ yìí inú mi ò bá dùn tí mo bá gbọ́ èyí ló wí fàkùkọ fàgọ́dà dínkù àìnáàhù ni àkùkọ bá di ojúmọ́ rí láti kọ wọ́n ń dà máa gádà àìnáà láàrin ìgbà tí ó di ojú rẹ̀ pé òun fẹ́ kọ ó gbẹnu ókè fẹ́ kọ gbogborógó ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ bá ara mu bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe fẹ́ yín gbé ìwà ń gbé wọgbó lọ pé kò ń lọ pa sínú igbó ń gbé wọgbó lọ láti lọ pa sínú igbó fàkàràjà ilé yìí kìlá bolokọ́ríyà làwọn ajá inú ìlú ò ní wọ́n bá jáde wípé kí ló ṣẹlẹ̀ níbi táwa wà ń bí ìwọ fẹ́ máa gbé àkùkọ láàrin tiwa níbí ta ló béèrè lọ́wọ́ ẹ̀ só gbowó ilẹ̀ kó tó gbàkùkọ ni kọ̀lọ̀kọ̀lọ̀ yóò mọ tí ó ṣe mọ́ ó bọ́ sínú wàhálà ó ní àkùkọ tó wà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ tó gbé dání tó fi yín mú sẹ́nu làkùkọ yìí bá ní àkàbírihum bí a ní lásìtúmìndí kíkọrì ìyá ti hìm sọ fún wọn nísìn sọ pé mi ò sí nínú àkùkọ ìlú wọn tó o bá ti sọ bẹ́ẹ̀ fún wọn àkàlásítà mi ni hùn wàá bọ́ lọ́wọ́ wọn wàá rí i pé wọ́n á kàn yà báyìí wàá dẹ̀ kọjá sọ fún wọn pé ó kàn gbé mi kọjá nínú ìlú yìí ni o mi kì í ṣe àkùkọ ìlú wọn o èmi kì í sọ̀rọ̀ fẹ́ni tí làákàyè rẹ̀ ò bá jìnnà ẹni tí yóò bá gbọ́ mi yóò jìnnà
tó bá tún jinná yóò tún bá mi jinná. Ó fẹ́ kẹ́ ẹ bá mi fi ọ̀rọ̀ yìí jíṣẹ́ fún ìmáàmù wa ní Ògbómọ̀ṣọ́. Àsìkò yìí sásìkò ọ̀rọ̀ fèmí ṣùgbọ́n mo kàn ní kí n yẹn nùtọ̀ yìí. Àdìyí ìyá nùtọ̀tìl bá yìí lélẹ̀ àti kọ́ bá òkè rẹ̀. Nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ yìí wá fẹ́ sọ̀rọ̀ ló bá fẹ́ lanu pé àkùkọ tí mo gbé lẹ́yìn sàmì ń dí kíkọrí yàtìkùn kì í ṣe àkùkọ ìlú yìí, òun làkùkọ ẹnu rẹ̀. Fàfárà ló bá fò dànù bọ́ sílẹ̀ lẹ́nu kọ̀lọ̀kọ̀lọ̀ yìí. Fakọ́ọ̀là Sàlàbù kọ̀lọ̀kọ̀lọ̀ bá káwọ́ lérí. Fakọ́ọ̀là ó ní wáyìlà tí ó ní ẹgbẹ́ òun. Ó ló mà ta fóun o. Ó ní kọ̀bá àlá òfàmà alẹ́rì yàtàkàlàm hìnà yúmùkínù àyẹ̀sùmùtà. Ó ní kó ta fún ahọ́n kan tó sọ̀rọ̀ nígbà tí ó yẹ kó panudé. Ahọ́n tó lanu níjọ́ tó yẹ kó ṣe ẹnu rẹ̀ ní déédéé síbí. Ó ní kó ta fún ahọ́n náà. Nígbà tó sọ yẹn tán ó ní àkùkọ tó ń sá lọ làkùkọ náà bá dáhùn pé kọ̀bá Allahu al-ayna alladhi yagudu hina yumkinu an yastayqasa. Ó ní kó ta fún ojú tí ó lọ dì nígbà tí ó yẹ kó ràn sílẹ̀ gbàdàgà. Ó nígbà tí mo rí wọ kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe ló yẹ kí n ranjú mi lẹ̀. Wáì tí mo ní mo fẹ́ kọ láti tẹ́ Ọlọ́run tí mo wá dijú mọ́rí dídíjú mọ́rí mi ló jẹ́ kó rí mi gbé ìwọ kọ̀lọ̀kọ̀lọ̀ tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ò tó mi gbé. Ó wá ní kọ̀lọ̀kọ̀lọ̀ ìwọ náà kọ̀lọ̀kọ̀lọ̀ náà ní abẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ ni òun ló jẹ́ kí n tó tóbi tí ń bẹ lẹ́nu mi kó bọ́ọ̀lẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tó bá gbé góòlù sẹ́nu ẹni kó rọra sọ̀rọ̀ torí pé góòlù ẹnu rẹ ó fẹ́ bọ́ọ̀lẹ̀ o. Al-Imam mi ní sọ ju báyìí lọ. Ẹ fi etí ẹlẹ́kọ̀ọ́ tẹ́ jẹ́ ẹ fi gbọ́. Ilé wa òjò kò nílò pọtí ní dídí àti péjọ bàbá ti kú gbogbo èèyàn là ń rí mi lérò parí yín. Nafsan wa nafisan aw risalatan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ṣe báyìí náà. Kọ̀nàkọ̀nà ti nà mẹ́ẹ̀gà báyìí. Ṣé ìjọ pé ìjà ti ń bọ̀ báyìí láàrin àpọ́nlé ànábì àti ìmáàmù Ògbómọ̀ṣọ́? Ta ni àpọ́nlé ànábì ń bá wípé kó ta fún ahọ́n kan àbí kó ta fún ojú kan? Òjò tó ń rọ̀ tí ò tí ì dá yìí Ọlọ́run gan-an ló mẹ́ni tí ò pa o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Gist Entertainment TV, ẹ dákun o, ẹ máa bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like, kẹ́ ẹ share, kẹ́yìn náà drop opinion tiyín. Kí lẹ rò sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́gbọ́lọ́gbọ́ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàpọ́nlé ànábì? Ń bo lẹ rò pọ̀rọ̀ yìí máa já sí gan-an?